ọ̀kànràn ọ̀sá òun lodò tòní. ọ̀kànràn ọ̀sá. bẹ́ẹ̀ ni ifá ní ṣákìtì bojú aró jẹ́ ọ̀bọ̀n lágbàjá àjòkù kọ́lẹ̀ ọ̀tẹ̀ ò jẹ́ kí wọ́n mú ojú olórí yéye wọn adífá fún ewé jẹ́ ó mójú ẹkún ṣògbérì ọmọ ìgbà tó máa bí ó bí egbé ó bí àjàbù ó bí àfẹ́rí ó bẹ́ bọ́ tí sọmọ kan wọn léńjé ìjọ tó burú egbé òsì ńlé àjàbù ràjò rí bọ̀ àfẹ́rí lòun ò gbọ́kọ rárá ìjọ tó bá burú ẹbọ ní gbé ní yọ Ọ̀rúnmìlà ajá náà Ifá dákun kó wá gbà wá lọ́wọ́ ogun Ọ̀rúnmìlà ajá náà. ìtàn tí Ifá sọ kalẹ̀ yìí ìtàn tó yẹ kí gbogbo abiyamọ tẹ́tí sí ni nítorí wípé nígbà náà lọ́hùn abẹ́rẹ́ ẹ̀yìn òun lè bímọ kóun sì jèrè ẹ̀ ilé ìwé jẹ́ dáfásí wọ́n ní kó rúbọ wọ́n lá bímọ wọ́n ní kó sì rúbọ kó jèrè ẹ̀ àti pàápàá kí àwọn òbí màmá rò wípé ìkan làwọn fẹ́ràn jù bóyá kan làkọ́bí ìyẹn ló yẹ ká tọ́ dáadáa ká má dàgbà lọ wo ná ewé jẹ́ rúbọ kó bímọ lóòótọ́ ó rúbọ kí kóun jèrè ọmọ àmọ́ ó wá pọ̀ síbì kan ju bì kan lọ àwọn egbé àjàbọ̀ àfẹ́rí àwọn lòun gbọ́kànlé kò gbọ́kànlé ẹbọ tí sọmọ kan ìwọ̀n léńjẹ kálukú ń gbé ìletò ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe ayé wọn ṣùgbọ́n ká lọ rèé yọjú wo òbí ẹni ká lọ wo bí àlàáfíà ti rí ẹbọ ló ń ṣèyànjú nígbà tó wá yá ewé jẹ́ ìyá àwọn bá bọ́ sínú àìsàn tó lágbára àìsàn yìí pọ̀ ọ̀lẹ tó doko ẹ̀mí mú gírígírí tí ìyá ti ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹgbẹ́ wa àjàbọ̀ màráyé àfẹ́rí náà sọsẹ̀ ọ̀rẹ́ nìkan kan ẹbọ nìkan ló ṣètọ́jú ìyá wọn tára rẹ̀ fi yá tó fi gbádùn á wá wò pé ẹbọ tọjọ́ mọ ọ̀kan ìwọ̀n léńjẹ òun ló ṣe léyìí ń làwọn bàbá wa fi máa kọrin wípé a ò mọ ọmọ tí ó sì ní o a ò mọ ọmọ tí ó sì ní kábí kan sáké kábí kan sókè ọ̀nà a ò mọ ọmọ tí ó sì ní a ò mọ ọmọ tí ó sì ní o a ò mọ ọmọ tí ó sì ní kábí kan sáké kábí kan sókè ọ̀nà a ò mọ ọmọ tí ó sì ní. ẹ ṣe bàbá yẹn pẹ fún wa àdúrà tá a máa gbà sákọ́dá ayé àtẹ̀lẹ́ ọ̀run ni pé gbogbo ọmọ tá a bá bí kọ́lọ̀ ń jẹ́ òsì wa ẹ̀ẹ̀kọ́ ọmọ ó sì jà láàánú wa ẹ̀ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé kásá máa ń kẹ́kàn jù kan lọ. ọ̀kárí o ká má fojú sun ọmọ kan. ká kẹ́ gbogbo wọn kí